Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Only if they're poor. Emergency ló ẹ jí ọba dìde, ipò ọba ti fẹ́ kú. Ilẹ̀ fi ń rí gbogbo ẹ̀ pé bàbá ibi tẹ́ ẹ bá wà gẹ́gẹ́ bí ẹ wà àwọn kábọ̀ sí mo sọ yìí. Èyí tó bá lè wá tó jókòó tí gbogbo wa sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ ni. Àwọn ọmọ yìí ò lè sọ̀rọ̀ fúnlẹ̀ Yorùbá kẹ́ni á ti sọ̀rọ̀ àwa ọ̀pá láti sọ̀rọ̀ fún wa. Wọ́n dà fún wa lẹ́yìn òbó gòkè lẹ́yìn òbó dáhùn lẹ́yìn òbó sàn ọjọ́ iwájú wa yóò dà. Bàbá wa rọmọ Yorùbá kan tó lóun náyà ìfẹ́ ṣèkínní ẹgbẹ́ ẹtìlẹ́yìn ẹ wà á rí bọ́yọ̀ ọmọ Yorùbá òde jẹ́ NPC wọ́n yà wọ́n ọmọ gbà sọ̀rọ̀ wọ́n yà jẹ́ kí á dì ọmọ Yorùbá tó bá débẹ̀ kọ́ wá ló wọ̀n ní yan ọmọ wa síbi kan ìmí gan bẹ̀rẹ̀ sí ní máa lo gbogbo nǹkan tí mo bá mọ̀ àṣẹ kábíyèsí lè ní nílẹ̀ àṣẹ kábíyèsí ní ìfi sọmọ àgbèsè ẹnu ẹ̀ yọ ọmọ pé ìpínlẹ̀ Yorùbá àṣẹ ní ọba àti ìbẹ̀rẹ̀ ọba yóò dá fún ọ kábíyèsí náà. Kábíyèsí bàbá yìí nígbà yìí máa pe kábíyèsí bàbá yìí pẹ̀lú ìyọ̀ǹda yìí máa pe bàbá bá ṣọ láti kí àlejò yìí káàbọ̀ kábíyèsí. Àwọn gbẹ̀rẹ̀ lò ìlú lógún àrùn àpá àwọn ọmọ ní ẹ̀rẹ́dìdìlẹ́ máa gba ọ̀rẹ́ tó lè wáyé ìjọba wáyé láwùjọ ojú òde kí ní o agbára nílá ní o ẹ̀rẹ́ jẹ́ ẹ̀jẹ̀ ọmọ báyìí lójú ní ìjọba mi báyìí ẹ̀rọ tó bẹ̀ mọ́ kábíyèsí. Kábíyèsí aláìwá ọba tó kúnú àgbà ọmọ ọdún. Kábíyèsí fún bàbá yèyé lórúkọ bàbá wa fún bàbá yèyé. Lórúkọ àwọn ayaba lórúkọ àwọn ọmọ ọba lápapọ̀ lápá àwọn ẹgbẹ̀rún ọmọ ọba ọwọ́ àtàn àwọn ọ̀rọ̀ lóṣù. Àti bàbá wọn lóòrùn ilẹ̀ káàbọ̀ sínú ilé yín ní ilé àṣà. Bàbá ní ákìní fásitì gbogbo àwọn tí wọ́n tí ọba wọ́n tẹ̀lé ìgbẹ́lẹ̀ yìí. Àwọn mẹ́sọ̀ fún ra lórí ìgbẹ́ àwọn ọ̀rọ̀ ilẹ̀ lónìí. Ìgbà náà bá dáa tán, wọ́n bẹ̀rẹ̀ láti fi bàbá wa, wá ìtàkì olùkọ̀ọ̀kan wa, kò ní pẹ́lẹ́ ní ilé. Lójú oúnjẹ tí ó dáa náà ní ọjà tó bá dáa tó wá pẹ́lẹ̀ ní inú oníkàkiri ní ẹ̀ka bọ̀. Jábìsì, èmi ní ó kú. Kábíyèsí gbọ́dọ̀ ayé yìí kábíyèsí Olúwo gẹ́gẹ́ bí ẹ ti mà pé ilé àṣà lẹ wáyé ilé bàbá yín lẹ wáyé àbí bẹ́ẹ̀ kọ́ ni láti lè jẹ́ pé ìfẹ́ ti bẹ̀rẹ̀ láti ṣètò pẹ̀lú àwọn olóyè yìí ẹ̀yin ọ̀yọ́ méjì ẹ jẹ́ kí àwọn olóyè kábíyèsí Olúwo wọ́n rí ìkànnì ọlọ́dún ẹ kí kábíyèsí Aláàfin.
ní àṣẹ ikú bàbá yèyí ẹ̀yin olóyè kábíyèsí wò ṣe ẹ̀ tẹ̀yìn bó ní gbá bá ṣe pé gbá rẹ̀ àti èpè ìgbà tí kábíyèsí Olúwo jẹ́ wọ́n lọ bàbá wa ẹgbẹ́ wọn sọ̀rọ̀ wọn pé bàbá ìgbà tí wọ́n ti àfihàn yín tẹ́ fẹ́ kí bàbá ilẹ̀ Yorùbá ẹ̀rọ àti bẹ́ẹ̀ lórí àwọn ẹ̀rọ bàbá wọn sọ wípé àwọn ọ̀dọ́ ni wọ́n jáde àwọn ọmọ ọ̀dọ́ tẹ̀ ìdálẹ̀ ọmọ àmì wọn tẹ̀ wá ọ̀yá ẹ̀dí kábíyèsí Aláàfin. ẹ̀kú àlọ́kọ̀ wọ́n ti dára lẹ́bàdé omi kábíyèsí Olúwo ilé ètò òògùn àkọ́kọ́ fẹ́sẹ̀ máa kí kábíyèsí Olúwo ní láàárọ̀. kábíyèsí ọlọ́jọ́ mi wò. Nígbà yẹn kí ká fún ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ àgbà lọ́dọ̀ bàbá alẹ́ Yorùbá. Mo kí tìfẹ́tìfẹ́ inú dúdú kí kábíyèsí wa ọba Rasheed òbí ẹni wáyé Oluwo káàkiri àwòrán fún ìrìnàjò tí wọ́n lè ṣiṣẹ́ rẹ̀ lẹ́yìn pẹ̀lú gbogbo ẹ̀yin lọ́balọ́ba. Mo ṣe pẹ̀lẹ́ o ẹkú rẹ̀ o sí gbogbo ẹ̀yin orí adé. Láfiwára wa máa ló papọ̀ láfiwára. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.